bàbá wa ti sọ̀rọ̀ o bàbá wa ti sọ̀rọ̀ olórí aládé gbogbo bàbá gbogbo Yorùbá olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá bàbá rẹ̀ ti sọ̀rọ̀ kábíyèsí bá mi Ọ̀nìrìṣà wọ́n ti sọ̀rọ̀ ẹgbọ́n nǹkan tí wọ́n sọ. ìkọ̀ọ̀kan náà ní gbogbo wa ojúbọ náà láti jáde àti láti máa bára wa ṣe aláti bára wa ṣe pẹ̀lú ìrẹ́pọ̀ pẹ̀lú ayọ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìdùnnú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ìtẹ̀síwájú pẹ̀lú oríire Ọlọ́run Olódùmarè á jẹ́ kí oríire náà kó túbọ̀ máa pọ̀ sí o. àmín àṣẹ. Yorùbá sọ bíbélì ló tẹ̀ sọ kìí ṣe Yorùbá wọn ní oníṣẹ́ òkè fẹ́ kí iṣẹ́ ò bàjẹ́ ẹ ti rí adarí rere báyìí ẹ ti rí adarí rere ariwo kọ́ ni mísíkì àwa ti mọ àwọn tó fẹ́ ìlọsíwájú fún ìran Yorùbá a ti mọ ẹni tó fẹ́ ìlọsíwájú fún ìran Yorùbá kì í sáwọn tó máa wá sórí social media táwọn máa sọ pé àwọn làwọn jù mo fi sọ pé gbogbo ẹ̀yin ọba tó wà nílẹ̀ Yorùbá ẹ fi bàbá yìí ṣe àwòkọ́ṣe rere ẹ fi bàbá yìí ẹ fi ṣe àwòkọ́ṣe rere ẹ rí i pé bàbá ọ̀rọ̀ tó máa ń tẹnu ìjáde ọ̀rọ̀ tó máa fa ìlọsíwájú balẹ̀ Yorùbá ni kì í ṣe èyí tẹ̀ ń fi ọ̀rọ̀ yín kẹ́ mi dalẹ̀ Yorùbá rú ẹ wọ̀rọ̀ làákàyè wọ̀rọ̀ ọgbọ́n bá mi ó máa yẹ ń jàre ajá pẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ agbógbó adẹ̀dọ̀ kínní ọ̀rọ̀ ni àwọn bàbá gidi délé àbí kílẹ̀ rí sí ẹ fi lóyún àlábẹ́ comment section. This is Adomade. Bye for now. Ade Omade, advocate for the masses.